tí wá délé ní ọlọ́run ìrìnàjò àfihànjò ní lọ́wọ́ ọlọ́run bá ìrìnàjò náà òun tá a fẹ́ ṣe lébi jẹ́ kó ti ọ̀dọ̀ rẹ wá ìfẹ́ ara ti wá májà rí ṣe ìfẹ́ ọlọ́run kò ní ṣiṣẹ́ mo gbàdúrà lórí ìdílé ní ìdíje àmì kábàámọ̀ wàhálà ìdààmú kò ní jẹ́ tiwa lẹ́yìn ìgbéyàwó yìí ayọ̀ àti ire gbogbo tó máa tẹ̀lé mo gbàdúrà ọmọ táwa ṣe ìyàwó náà kò ní dòkú lórúkọ Jésù kò ní dòkú ẹjọ́ fẹ́ ìyàwó bàbá rẹ̀ kò ní dòkú àwa pátá wà ní ìdílé lórúkọ àmì kábàámọ̀ gbogbo apáta gbogbo àlùbáṣe pátápátá dáṣe wá lórúkọ Jésù àpàdà tó yàrá àlàáfíà gbogbo àwọn tó wá láti ilé ìfẹ́ wọ́n padà dé àlàáfíà àwọn tó wá láti ilé ìfẹ́ wọ́n padà dé àlàáfíà àwọn tó wá ní wá àdúgbò gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wọ́n padà dé àlàáfíà nígbà tá a máa kọ́lu ayọ̀ lórúkọ Jésù ojú wa ni ó ṣe kò ní ṣẹ̀yìn wa a sì máa yin Ọlọ́run kó àdúrà àti àwọn alágbàdé lọ́wọ́ Ọlọ́run kó àkóso wọn má jọ ṣe lásán irú ẹgbẹ́ ìjọba máa ti ṣe fún ọmọ tí wọn Ọlọ́run kó àdúrà Jésù Olúwa wa. Àmín. Praise the Lord. Shall we please remain standing? That is our mom in the house. In memory of the late mother of the bride. Tí a bá lo ìṣẹ́jú kan láti rántí wọ́n ti pọ̀ jù. Ṣùgbọ́n tá a bá lo gbogbo èdè kò tí ì tó. And according to the word of God, we will not mourn like unbelievers. And so we won't observe any minute silence. Instead, we are going to celebrate her. Ẹgbẹ́ wa kàn sọ̀rọ̀, ẹ jẹ́ ká fún wọn ní ọ̀wọ̀ yẹn. I want us to stop every discussion for now. God will bless you. So what we are going to do for a mother in a million times is to put our hands together. I like that part. Celebrate the woman of God. We can do better. We can do better. Let's celebrate her. She came. She saw. She fought. She conquered. And now she's resting. May her soul and all other departed souls continue to rest in her by faith. You want this one for yourself, my darling. Ẹ̀gbọ́n ti sẹ́wọ̀n nígbàjẹ́ ọ̀kan lára àwọn fọ́tò tí wọ́n yà sílẹ̀ wọ́n ní ọmọ ọba Temitope Adéṣẹ́gun kò ní fàyà. Àwọn tó kù ọjọ́ àjọyọ̀ síra wọn. Thank you, ladies and mommies, please be seated. Ẹ jókòó nínú ọlá ńlá yín. Gbogbo àwọn tá a lè make a list yìí our very important thing they are just. Kì í ṣe òwe tí wọ́n pe just anybody. So if you are here, appreciate yourself. Put your hands together. Thank you so very much. That is only the way people are. Can you get this number? It's on me. I don't mind. Please. That is our moments in the house. With the protocol, if you have a father with that, you read their names on paper as if ọba ni mo wà lóde náà tún ló sì. Ṣùgbọ́n tó ní bí a ṣe ń kó bí a ti wà láyé, a wà láyé, a bá bá a ṣe é gbé, a bá ṣẹ̀ṣẹ̀ ṣe é gbé. Láàárọ̀ kùtù o máa ń dè, ọ̀nà kò lè mọ̀ wá. This way your man, say something sweet, really is beautiful. Follow your mind, you are faithful, you are loving, you are fighting. Wọ́n ní àwọn ìwà ayọ̀ sí Olúwa, ẹ̀yin ilẹ̀ gbogbo, ẹ wá sí ẹ̀yin tí yìí, ẹ̀yìn, ẹ̀fi dùrù yìí, ẹ̀fi tó yìí, ẹ̀fi ọwọ́ yìí, ọkọ̀ tá a bá ní làwọn àti Olúwa lónìí, tó ní pẹ́ ní ti ọ̀la.
ṣùgbọ́n tá a bá fẹ́ wo Yorùbá tradition a máa bí àwọn kábíyèsí káàbọ̀ torí náà dájú àti mọ́mì ẹ jẹ́ ká bí àwọn kábíyèsí káàbọ̀ sí àgbàlá wa sí ààfin wa sínú ẹbí wa sínú ilé wa ọba bá lórí gbogbo lọ́tún lọ́sì ṣùgbọ́n lónìí ẹ jẹ́ kọjú sí àwọn asọ́lẹ́ta. We are privileged to have kábíyèsí coming to ask for our daughter's hand in marriage. Inú mi lè kò sí. Kí ni reason? Lórí kọ́ ọlọ́run fún adọ́mọ ìtọ́. She's not just beautiful. She's not fair. She's not mean. She's not secret. She's not knowledge. She's beautiful. She's big. She's brave. She's foreign. She's powerful. She's careful. She's powerful. She's not good at collecting. Talk is beautiful. Very diligent. Tantalizing. Very fruitful. The combination of great beauty and simplicity. States were not the gateway to civilization and progress. Second power play. Mama olóríire àbí àmọ́níjọ́ ti lé kọ́ àbí àmọ́níjọ́ ti lé fà olóríire tó bí ọmọ rere. Wọ́n kú wọ̀ kú ẹ̀yin wọn ò bàjẹ́. Máa ń di olóríire. Ìtì ẹ̀ máa ti bá sọ nípa màmá yìí. Màmá tó mọ Jésù lọ́yà yẹn. Standing in the gap every time for this children the Lord will bless you more. Amen. She knows so much like my mother and I keep telling her. Mami, nídìílé bàbá, nídìílé ìyá, ẹbí pàtàkì yìí ni wá, ẹgbẹ́ ìgbà ìlú àti wá. Àwọn ìjáde rárá, street to street náà ti ṣe ìyàwó, àwọn ìròyìn làwa náà. Kí wá ló dé tá a gbà? Gẹ́gẹ́ báwọn kábíyèsí ṣe propose pé wọ́n dé wọn, kí wọ́n tá a gbà?
ìrìṣà bá fẹ́ wá mú ọmọ náà bá fẹ́ yàwó wọ́n wá mú ọmọ wọ́n wá mú ọmọ wọn sọ́dọ̀ wọ́n máa tọ́jú ẹ̀. àbúrò máa ṣe ìtàkìṣe láti tradition àti mọ ẹbí bàbá àtẹ̀bí ìyá ebi tó ń fọ́ ọrùn ìgbà tí grandma ti wọlé mo ti ń gbóògùn ara pé ìfẹ́ ló ń gbé wọn. nígbà wọn ní àwọn ọjà tí wọ́n ti wọ́n ní ọ̀ tẹ́lá ṣe ti náà tí ẹ̀sìn òkú ọ̀wọ́ sọ ìfẹ́ tí wọ́n síbẹ̀síbẹ̀ ní ọlọ́run àti ìjọsìn àwọn àṣọ ẹ̀yẹ ká mọ̀ bí a bá tọrọ.